Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orí mi ò ní jẹ́. Ẹ̀dá mi ò ní jẹ́. Monorí mi ò ní jẹ́. Ẹ̀dá mi ò ní jẹ́. Kọ́ránṣẹ́ pè mí ò nígbà tí ilé kọrin. Rukayatu àárín pé ọmọ ológun àárín pé Monorí mi ò ní jẹ́. Ẹ̀dá mi ò ní jẹ́. Kọ́ránṣẹ́ pè mí ò nígbà tí ilé kọrin. Mo kọ́ ọ̀bọ lọ́hùn ìlàyé. Ọba ẹni ọba náà. Ọba ńlá ọba títí. Pé kó ṣàbọ̀ kó ṣàánú. Ọ̀rọ̀ ìlú yìí máa kàn pa. Ọ̀rọ̀ ìlú yìí máa kàn pa. Orí èèyàn lọ́wọ́ ọmọdé. Orí èèyàn lọ́wọ́ àgbàlagbà. Ọlọ́run mo bẹ̀. Fi iṣẹ́ ìṣọ́ mi máa jẹ́ kí rìn nira. Ìwọ tó bá fẹ́ mú ọmọ lára mi kó bá mi dìde lórí ẹsẹ̀. Kó bá mi sọ pé Ọlọ́run ìlàyé o. Wáìdù ìlàyé. Ṣíjú ẹnu wò mí máa jẹ́ kí rìn nira. Mo yọ̀ǹda yín bàbá mi. Ìbànújẹ́ oníkan ìbọ̀wọ̀là oníṣẹ́ ńlá. Ẹ jẹ́ ká jókòó torí oníṣẹ́ ńlá. Ẹ jẹ́ ká sọ pé àdúrà mi gba Ọlọ́run mo máa yíyọ́ o. Àdúrà mi gbà o. Àdúrà mi gba Ọlọ́run mo máa yíyọ́ o. Ìṣẹ́jú márùn-ún péré ló fún Rukayatu àárín pé gbogbo ilé pátápátá ni mo kí láì lólòdì ẹni kankan. Ọbọ̀lọ́hún ń bẹ lẹ́yìn mi. Àwọn màmá ń bẹ lẹ́yìn mi o. Àwọn àfà ń bẹ lẹ́yìn mi. Investment press ilé mi Abíọ́dún. Èmi àti Ṣọlá mi yan láńṣílẹ̀. A ò lè jáde bí táwọn yàrá wa. Bàbá mi ní Sùláìmọ́nà láńṣílẹ̀. Màmá mi ní Sùláìmọ́nà láńṣílẹ̀. Kódà kó jẹ́ yẹn ni mo kọ́. Mi ò mind. Àwọn màmá ń bẹ lẹ́yìn mi o. Tó bá jẹ́ ìjẹ́ lásán àwọn màmá wa. Wọ́n ti ní mi ò ní já bọ́láìlẹ́. Arówó kọ́là ń bẹ lẹ́yìn mi o. Ó ṣe mo dúpẹ́ màmá mi dáadáa. Owó elépo màmá lálùbáríkà o. Ẹ wo bí ta ló máa ń bẹ lẹ́yìn. Bàbá ń sábò ń bẹ lẹ́yìn o.
mi níbi súnmọ́ ní lámọ̀ ṣe ni bàbá mi ẹ ṣeun. àmì àrẹ̀mọ ìgbà tí wọ́n wúlò yìí àpẹ ọlọ́run mi máa jẹ́ lọ́lá bàbá rẹ̀ àpẹ ọlọ́run wọlá màmá rẹ̀ àpẹ ọlọ́run bàbá ń sábò máa ṣeun àpẹ ọlọ́run mi bí ó ṣe máa dákọ̀ àmì ràṣàkí lùkàyẹ̀dù mi o àwọn olólùfẹ́ mi o bàbá ń sábò bàbá ń sábò bàbá ń sábò. orin ó ti rọ̀ mí lọ́rùn gidi gan ni mo lè dákọ̀ mo dé tún lè dágbé àmọ́ ṣe kò dàrú káyọ̀dù wá rí pé àmọ́ ṣá àwa ti kọjá olórin ẹ̀kẹ́ o. bàbá ń sábò ní gbọ́dọ̀ àjẹrí ọmọ tani ṣẹ́hùn ní gbọ́dọ̀ àjẹun bàbá mi ẹ ṣeun. bóyá ẹ̀yà gan lánà olùbàdàn bàbá mi dàdé súnmọ́ mi níbí aráwọ̀ kọlà bàbá mi ò dá lóhùn. olùbàdàn bàbá mi o màmá lálùbáríkà bàbá mi ẹ ṣeun. apálógún ọ̀rádà mọ́ kí aṣíwájú adìní ní bàbá wa dá lóhùn bàbá tèmi ni o. apẹ́lógún wọ́n ní máa ka apẹ́lógún ẹ jẹ́ kí bàbá mi kó náwó dá lóhùn bàbá tiwa nìyọ náà lọ tèmi kó bàbá yẹn gbé láyé. dá lóhùn ṣé bí olówó ṣé bí ọba kó ṣàbá ṣe sọmọ rí bàdà múdà. jébé ṣe mo dúpẹ́ àwọn tèmi ń fífẹ́ hàn mí ẹ ṣeun. ọlọ́mọdé bàbá mi o dá lóhùn lè sábò pẹ̀lú òde. owó ìyá súnláì mọ̀nà súnmọ́ mi níbí náà. màmá tèmi àṣìlẹ̀ aláwọ̀ sálà màmá mi dáadáa. alájà sọ ìbátú mi o mo bá yín níwájú mo forí kanlẹ̀ fún màmá wa màmá lálùbáríkà níyàn. màmá mo kí màmá mi tó dẹrù adáadáa tán. ọlọ́mọdá lọ́pọ̀ ìyá mi tó wá kọ́nà wá sáyé kí la lè ṣe tí ó san wàhálà òbí wa. lẹ́yìn ká ní kọ́ lọ́hún tóbi nílẹ̀ tán. sílẹ̀ ìmọ̀nà lóògùn san omi yarí pé màmá mi àṣìlẹ̀. sílẹ̀ ìmọ̀nà lóògùn san omi yarí pé owó ìyá sílẹ̀ ìmọ̀nà mi ò ṣeun. oore ni pẹ̀sì oore ni ìbí ẹlẹ́wàdé yìí náà oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré ọmọ ọgọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni wá ò ní. ẹ̀yin tẹ́sí gbogbo sábò mo jẹ́jẹ́ nígbà kan nínú eré sísá.
ló mọ̀. bóyá ká ṣe wá ìṣó lè náwó borí ló mọ̀ ṣe é ná. èní lọ́jọ́ bí bàbá orí ló mọ̀. happy birthday to you. àrílẹ̀ má kọ̀ ń pánlé. kò ní dàrú kó níwẹ̀ jẹ́ o. àmì o. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Akérèkòrò ni alájà. mú nínú tó pa wá o. rebate ní 10%. 10% down.